gbogbo èèyàn mọ̀ sí Bobrisky, òun mà ń ló ti gbé ẹjọ́ kan dìde dúró èyí tó fi kọ Very Dark Man lọ́rùn wípé yóò san owó ìtanràn ìbanilórúkọjẹ́ bílíọ̀nù kan náírà. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde o, wọ́n ní Idris Okuneye, Bobrisky, father of Lagos, òun mà ń ló ti sọ wípé àkálẹ̀ ohun kan eléyìí tí Very Dark Man tó fi léde lórí ìkànnì ayélujára rẹ̀ yìí, ó ní ayédèrú ohun ni ó pé kìí ṣe ohun òun Idris gangan ni. Ó ní àkásílẹ̀ ohun náà fi hàn wípé ayélujára àti ohun kan eléyìí tí wọ́n ń pè ní AI òun ni Very Dark Man ń lò láti fi lè jẹ́ kí àwọn ènìyàn rò yìí pé bóyá òun lòun sọ gbogbo ọ̀rọ̀ èyí tí Very Dark Man tó fi léde lórí ìkànnì ayélujára rẹ̀. Ó wá ní òun ní ìpa ìdí èyí, ó ní gbogbo ọ̀nà lòun yóò gbà láti rí dájú wípé òun bá Very Dark Man